tábàjọ jẹ́ tó bá yẹ ká jọ jẹ́ gbẹ́lúwà ní kí gbogbo wa lápapọ̀. Mo kí ẹ̀yin ìyá náà, ẹ̀yin ìyá tẹ́ jù wá lọ, àti inú àti lọ́tọ̀ àti lọ́tọ̀. Náà kò sí o, ẹ má yẹ kí n fi máìkì sọ. Mi ì fi máìkì sọ, kò sẹ́ni tó kéré ń bí. So kò sí much nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ nígbà yìí ju wípé gbogbo ìjókòó wa nígbà yìí náà lálẹ́ àwa fi jẹ́ ọ̀gá wa sí mi. Wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí mi, wọ́n dẹ̀ tún jẹ́ ọ̀gá sí mi. Torí tọ́gùn ó ní bí nǹkan ti tọ́gùn tó ní kálukú. Tí a bá ní ká tẹnu bọ ọ̀rọ̀ níbí lálẹ́ yìí, pé kó kálukú wa máa sọ̀rọ̀ nípa ẹ̀ńtà wa ń bí. Prógrámù ọ̀làjọ kò ní sáyè fún láti ṣe. Màá kàn sọ briefly títí ní tèmi mọ̀ tí mo kàn lè sọ títí ní nípa olóògbé Musiliu Ajíkọ̀lé Búfálò. Ajíkọ̀lé jẹ́ èèyàn kan tó ní ìwà ìrẹ̀lẹ̀. Opening speech lẹ pé o, ṣùgbọ́n ó fẹ́ dàbí ọ̀rọ̀ nípa olóògbé náà ni. Títí ní tèmi lè sọ pa tí mo lè sọ díẹ̀ nípa ọ̀rọ̀ wọn ni pé wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n wáyé wàdùwàdù. Wọ́n wò pé akẹgbẹ́ mi ti tó báyìí, èmi náà ti ó yẹ kémi náà ti tó báyìí àbí kémi náà sáré àti tó báyìí. Torí oníkálukú ní ìgbésẹ̀ tó oníkálukú ń gbé láti gbé kò tó oníkálukú ń gbé. Ó sì jẹ́ ìrànlọ́wọ́ tó yẹ pé tó bá ní ó máa ń tò. Tí ó bá ní ó mọ àwọn tó yẹ pé ó ṣọ̀kù pé tó bá mú aago ẹ̀ lágbájá ṣe báyìí sí mi. Wọ́n níyẹn. Ìyẹn dẹ́n ṣe pé ojú kòkòrò àbí èèyàn ń tọrọ. Ó mọ̀ pé o ní lọ́wọ́ tó lè ṣe fóun ni ṣe fún mi. Wọ́n jáyé wọ́n já olè ayé ni pé kéèyàn kánjú ṣe nǹkan wàdùwàdù kó kìkì lè dé wọ́n léyìn. Ó rẹ̀ lámi lójú pé ó máa ń ní ọ̀rọ̀ kan náà tó máa ń sọ fún wa pé nílé ayé yìí ẹ ṣe jẹ́jẹ́ ń tẹ̀ ń fà tó bá di dandan tó bá jẹ́ pé dandan yín kan tẹ̀ ń fà yẹn tì yín ni bẹ́ẹ̀ ń gbé ẹsẹ̀ báyìí ó máa kàn yín. Bẹ́ẹ̀ gbé ẹsẹ̀ báyìí ó máa kàn yín. Ṣùgbọ́n tí ó bá ṣe tèèyàn nínú ayé kò ṣe tèèyàn ni. Kéèyàn kó báyìí òun ló wà ń bẹ ẹsẹ̀ méjì péré ló máa gbé débẹ̀. Tó bá máa débẹ̀ tí ò bá ń ṣe tiẹ̀ tó bá ṣe débẹ̀ báyìí ẹlòmíà rẹ̀ wọ̀ á ní kò ń ṣe tiẹ̀. Tó gbogbo wa ẹ jẹ́ kí ká fi sùúrù gbélé ayé torí gbogbo tó wà lé ayé ilé ayé náà ló mọ̀. Ilé ayé náà ló mọ̀. Even though nígbà tó sì kù àwẹ̀ kù bí ọ̀sẹ̀ kan tí mo sì lọ sọ́dọ̀ wọn Ìbàdàn wọ́n sì ní ẹ má wọrí ṣẹ́rí fíìmù yìí àjọ máa gbà ní sítórì ti pọ̀ ńlẹ̀ táwọn ti pọ̀ táwọn ti ṣe gbá táwọn ti ṣàwo ìyẹn ti bá fún pé tá a bá ń sọ̀rọ̀ a kàn ń sọ tiwa ni àṣẹ wà lọ́wọ́ Ọlọ́run tabalá dọ̀la nílọ̀la bá mọ́la tó mọ̀ pa dọ̀la yẹn o. So àwọn náà gbìyànjú tí wọ́n nú ayé wọ́n dé bus stop tí wọ́n bọ́lẹ̀. Ìgbìyànjú tiwa náà ni pé ẹ jẹ́ ká jẹ́ kí dáadáa kún wa lọ́wọ́. Kì í dẹ̀ ṣe pé ká máa ṣe dáadáa síta nìkan ẹ jẹ́ ká máa ṣe dáadáa sínú ilé wa nítorí pé tílẹ̀ bá mọ́ lọ́la ara ilé la àkọ́kọ́ rí ká tó rárá ta. Téèyàn bá dẹ̀ ń sáré bọ̀ láti ta tó bá ń sáré bọ̀ láti ta street tó bá ní géètì tó bá ti wọnú géètì street àbótẹ́nu ọ̀nà security ẹ̀ tó kànlẹ̀kùn tó o bá dáa security bá ní fúdèdè wọn ní nàmì abẹ́ ìlú dama àwọn tó ń lè bọ̀ wọ́n á ka mọ́ bẹ̀ torí tó kò ṣe dáadáa ṣùgbọ́n tó bá ṣe dáadáa ní òbí dáa nàmì o gúrúgúrúgúrú ọjà ìṣíkèjì wọ́n ti ṣègbè nìyẹn tó ẹ̀yẹ́ ká ní dáadáa sílé wa agbègbè wa tá a bá ń gbé kájó níwà rere níbẹ̀ inú ilé tá a bá ń gbé kájó níwà rere níbẹ̀ kó mọ̀ jẹ́ pé adára ń ta. Má dára lé Búfálò dá aládùúgbò yìí
èèyàn dáadáa ní Buffalo ládùúgbò yìí ẹlòmíì gan ò tí ì bìlíìfù pé Buffalo ti kú àtẹ̀kọ́ àti Ìbàdàn tó fi débẹ̀ jùlẹ̀ kí lọ́dọ̀ wa lọ́hùn ẹlòmíì gan ò tí ì bìlíìfù pé sẹ́ẹ̀ Buffalo ti kú èèyàn kan sì ń béèrè ọ̀mì lánàá pé kó wà ní program tẹ̀ sọ mo ní àmú ń lọ ṣé Buffalo ti kú tó tọ́ ni mo ní Ọlọ́run ló ti kú abálẹ̀ ti bòyàn mọ́lẹ̀ kí ló ti kù ó ti lọ àwa ló kù pé bẹ́ẹ̀ kí ká ṣe dáadáa kíkú káṣẹ́ rí mọ́ wa lọ́wọ́ ló kù báyìí ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. kò sẹ́ni tó kọ́ lé bàbá òní dìgbòho. Buffalo tó dọ̀hún sọ̀rọ̀ wí. Ẹni bá máa gbé òkú bá mi dàrú àrò. Ẹni màlúù kò kó bá mi dàrú oṣù. Ẹni mọ lékelèké kó bá mi dàrú ẹ fún adé fúnkú ọmọ rẹ̀ àrò. Adé fúnkú ọmọ rẹ̀ àrò. Ẹni bá máa gbé kó bá mi dàrú àrò. Ẹni màlúù kò kó bá mi dàrú oṣù.
Thanks for watching Boa TV. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.